tẹ́ gbá kọ́ọ̀lù àmọ́ jẹ́ ń gbélé ẹ̀ máa jẹ́ kó wọ́n sọ. Hello. Assalamu alaikum. Ẹ káàárọ̀ àkójúmọ́. Programu yín kan lórí Facebook ni. Ẹ jẹ́ ká fún kóráyè eré ìnà. Mo sọ ẹ fún peace lẹ́yìn ayé kóráyè eré nílùú yín. Kí lẹ fẹ́ sọ sà? Bíbẹ́ nǹkan tá a sọ náà la fẹ́ sọ yìí. Mo gbọ́ yín. Kẹ́ ẹ jẹ́ ká fún ìtẹ̀síwájú láyè. Kábíyèsí ṣiṣẹ́. Aspect tán wá ṣe nìyẹn wọ́n ti promise 25 development. Oníkálukú ló ní special place tó ní láti work. Ọmọ náà ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí ìlú ẹ̀. Plọ́gà yìí gangan ni pọ́blẹ́mù ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin plọ́gà yìí. Lọ́nà wo? Orúkọ mi tàn. A ṣe tàn kọ́ nìyẹn. Látọ̀rọ̀ Oríyọmí ṣe tàn nìyí tẹ̀yìn ń gbé káàkiri yìí. Lọ́nà wo ẹ kàn ń dọ̀rọ̀ lẹ̀ lọ́nà wo la fi ń bàlú jẹ́ ẹ bá a sọ lọ́nà wo. Ẹ ń bàlú jẹ́ ni níbi tẹ́ ẹ sọ́pọ̀tì ẹnìkan fẹ́ nìkan kalẹ̀ ṣé gbogbo yín bẹ́ẹ̀ ṣe tó yí ẹ̀ lè pé kábíyèsí kẹ́ pa wọn parí ẹ̀. Ọmọ olúwo lẹ́yìn sà ọmọ olúwo ni yín. Ṣé ẹ̀yin. Ọmọ olúwo lẹ́yìn. Ọmọ olúwo lẹ́yìn. Dáṣọ. Ọmọ olúwo lẹ́yìn. Mi ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ kú bẹ́ẹ̀ ẹ ní ká. Bloggers ṣe ẹ̀yin lẹ ń dá problem kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ mo tó tún sọ. Ọmọ olúwo lẹ́yìn ìlú wo ló kọ olúwo ni. O nídìí láti mọ̀ lú mi. Ọmọ olúwo ni yín. Ọ̀rọ̀ lèmi bá yín sọ. Ìlú yóò ṣe proud nù. Ìlú yóò ṣe proud fún bẹ́ẹ̀. Ìlú yóò orí àwọn tó ní ẹ fẹ́ burú. Ẹlòmíì ò gbà ìpinnu yín láàárọ̀ yìí. Àkànbí ní sọ̀rọ̀. Láti bo. Láti Èjìgbò. Láti Èjìgbò. À ń gbọ́ yín. Ẹni sà. Ok. Kabisara òdodo ọ̀rọ̀ ní Kabisara sọ kìí ṣe ẹ̀yin lẹ́ ń dà lúrú. Lọ́nà wo? Ẹ̀yin lẹ́ ń dà lúrú wàláì. Ẹgbọ́n pé wàláì. Ok lọ́nà wo? Tí ẹ̀tọ́ ìlú ẹ̀ ń dá gbogbo ẹ̀rù náà. Lọ́nà wo àfa àmọ́wulẹ̀ sọ́sọ́ lọ́nà wo la fi ń dà lúrú lọ́nà wo kò yín fẹ́ waste time lọ́nà wo la fi ń dà lúrú ọ̀tán question. Gbọ́ ẹ máa ẹ farabalẹ̀ ẹ má pariwo ẹ gbé bólẹ̀ sí láàgùn lórí prógámù. Ẹ ń dà lúrú ẹ ń sọ kátikàti à ń bá yín sọ òdodo ọ̀rọ̀ ẹ ní pé kíní kan. Lọ́tọ̀lúbàbà rẹ lọ́ba rẹ náà ọ̀dà ìjẹ̀gbọ́ ọ̀dà lọ́tọ̀lúbàbà rẹ kó ń bẹ̀. Ṣé kábíyèsí òun ló sọ̀rọ̀ àfàtọ̀lẹ́ ó gbọ́ àfàtọ̀lẹ́ àná. Wọ́rọ̀wọ́rọ̀ tí ìmáàmù yẹn ń ṣe. Wọ́rọ̀wọ́rọ̀ tí ìmáàmù ń ṣe. Ó fẹ́ ta Ọlọ́run sọ fún mi. Kí ló mú ibẹ̀ dìde náà sí pé ẹ̀kọ́ yẹ kẹ́ ẹ ṣe pé. Ìlú bàbá ẹni kọ́ lọ tún ṣe àfáà yìí ọmọ àlè ni kó sì dànù. Ìlú bàbá ẹni kọ́ lọ tún ṣe. Ọmọ tẹ́jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀. Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí. Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder. Ó dẹ̀ lè explode anytime. Little strike ó máa explode wẹ̀. Gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó. Náà ọ̀rọ̀ tẹ́ ń sọ láàárọ̀ yìí. Ṣé rí èmi ìfẹ́ ká máa ṣàbòsí. Ọ̀rọ̀ tí mo ń sọ ẹni sún pẹ́pẹ́ bá gbọ́ tí mo ní ọ̀rọ̀ àfa àtọ́lé àbámọ́tò jẹ́sẹ̀ wá kàn án kábíyèsí kí ló fa wàhálà bí yín ò tí mo gbé kí ni ẹ máa gbọ́. Kí ló fa wàhálà. Ó ti mi gbọ́n tóbi tó ẹ lè fi sọ pé bí ọ̀rọ̀ wọ́n ní tá a bá ta láti tọ gbogbo ọ̀rọ̀ ó dẹrun onídìí. Hello. Bàbá tó wá láti lọ rí dáńtọ̀ sọkúsọ orí wọn ò pé o. Assalamu alaikum. Wa alaikum salam. Tó asọ́fí. Naam. Abdulrazak ló Ògbómọ̀ṣọ́. Láti Ògbómọ̀ṣọ́ náà. Ibi kwẹ́sọ̀ tí ẹ bèrè. Ok. Tẹ́rí tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ sọ kí ẹnì yẹn kó fèè mọ̀ fàtámọ́ mátamọ̀ ìlú tó sọ̀rọ̀ nísìnyí tó lóun gbé lọrin àwọn kan wà lé wọn l'Ógbómọ̀ṣọ́ yẹn mẹ́rin ló fẹ́ lé
wọ́n ti bẹ̀rẹ̀ jù ẹ jẹ́ n sọ lórí question tẹ́ béèrè. all right. láì ní ṣàbòsí ló yẹ kó rí ní rí bẹ́ẹ̀ báwo ni mọ́tò jẹ́ àbí pé kíní kan bó ṣe kan kábíyèsí kò kan kábíyèsí kò fi kan kábíyèsí ni pé ní tó bà mọ́tò jẹ́ kò sí àfihàn ló ti bà mọ́tò jẹ́ mọ́tò kábíyèsí ló bà mọ́tò jẹ́ àbí ọ̀nà tí ò ṣe kan kábíyèsí nìyẹn. ok. ọ̀nà tó ṣe kan kábíyèsí ni pé gbàtẹ́yìn náà ti ń ṣètò yìí ń sìn prógrámù yìí follow program yẹn dáadáa. àmì ìdẹ̀ ni program tó ń pè mí máa ń tẹ̀ ń contribute sí jù nǹkan ọ̀pọ̀lọpọ̀ program mi tẹ́mi máa ń wò lọ́ àwọn tó láwọn ṣe bloggers yẹn. wọn kì í rẹ tòun ní structure wọn kì í regulate program wọn. wọ́n máa ń fọmọ lóàbí ẹ máa regulate program yẹn dáadáa. tí ó fi kan kábíyèsí ni pé tẹ́ bá rí receipt yẹn ó bí nǹkan tẹ́ tó pè sọ receipt was broadcasted imam pé àwọn gbàrọ̀ ẹni tó ń pè rẹ̀ lórí ẹ̀sìn òkèèrè kan and then ta ló kọ́kọ́ gbé ìyẹn dé orí social media láàrin mi àti láìní sábò. ta ló kọ́kọ́ gbé débẹ̀ ok ta ló kọ́kọ́ gbé dé orí social media. ṣé kábíyèsí ló gbé débẹ̀. olóríire TV ni. ṣé kábíyèsí ló wá ránṣẹ́ ni ṣé kábíyèsí ló rán níṣẹ́ ni. wo program olóríire TV lágbà tó ti ń wù. ok. 94% of his program is on Kabiyesi and Imam issue. 4% of his always on that saga. Project Kabiyesi, always defend Kabiyesi, always. So, tẹ́ bá gbé nǹkan bẹ́ẹ̀ yẹn báyìí. Better you to do your ṣe gbé ọ̀rọ̀ yẹn wá sórí social media yẹn tẹ́ bá dẹ̀ rí Kabisara tó náà ó mú ọ̀rọ̀ kábíyèsí mọ́nu Kabisara àti ó ìzikọ̀ tí mo dárúkọ yìí like right-free blogger party of different party ní ọjọ́ wa right-free bloggers ni wọ́n tv bá sọ̀kan nípa imam Kabisara náà sọ̀kan nípa ọba wa so èmi ń sọ̀rọ̀ ọ̀gbìn tó ṣẹlẹ̀ ní omi ìsọ bó ti yẹ kó rí so tẹ bá ń blame Kabisara pé ó mọ̀rọ̀ kábíyèsí máa nu this and that ẹ̀sìn nǹkan tó kan kábíyèsí ń bẹ̀ olórí tv náà ká ní pé nǹkan tó olórí tv gbé jáde ó wà just investigation ó ṣe ẹ̀rí ìpínlẹ̀ jáde ẹ̀sìn tí olórí tv sọ pé òun fẹ́ fi tóun aim blackmail mọ́ ẹ̀rí fáwọn èèyàn tó ti kọ apology báyẹn sí he did not do his own investigation very well kó rí bẹ́ẹ̀ as a blogger tó wá fẹ́ go a long way tó fi kan kábíyèsí nìyẹn olórí ti fi kan kábíyèsí ká ní external person ọ̀rẹ́ àbẹ́ni tó ṣe lè ṣiṣẹ́ gan láì ló sọ pé kínní everybody máa treat ló sọ wípé báyìí mọ́. téèyàn bá kí ọ̀pá bọ̀wò kínní kan ẹ jẹ́ tí ń lọ àwa tá a jẹ́ sì mọ́mú yìí gan àmọ́ tí ń lọ ti jáde níbi tó ti jáde. aim and objective rẹ̀ ò sì dá kò dá lórí nǹkan méjì láti fi ba ìmọ̀ Ògbómọ̀ṣọ́ ló kọjá ni. tí nǹkan wá ṣẹlẹ̀ sí lọ́dọ̀ àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí lọ́dọ̀ kò yí pé nǹkan táwọn ṣe yìí yàtọ̀. as imam n ò ask for too much just an apology torí pé shift yẹn dáadáa was being paid to company name. wọ́n san owó fún mi company kèéjì ṣe pé bóyá company tẹ sanwó fún kò ra nǹkan tí ó bàjẹ́ yẹn n ò rà padà sára nǹkan tẹ́ ẹ bàjẹ́ yẹn. nígbà tí gbogbo yẹn tán tí receipt jáde tí owó sí yẹn bí mo ti wà yìí tí n bá sẹ́ndì receipt rẹ̀ èèyàn pé ẹ sọ̀rọ̀ lé lórí kò lè mọ̀. wọ́n sọ yìí pé wọ́n ní gbà wọ́n ní lágbájá wọ́n ní wọ́n bà kíní kan rẹ̀ jẹ́ ó gbà nǹkan. ẹni yẹn voluntarily èmi lè sọ categorically ló send the receipt yẹn ló ṣe rẹ̀ dédédé leak out torí personal thing ní receipt ṣe láti orí fún yín. secondly yẹn gbàtí receipt wá jáde
wo write up so authoritative ní under video tí olórí rẹ̀ ti lò lọ́ndà post to post nípa receipt ẹ wá lọ farabalẹ̀ lọ wo comment section rẹ̀ ẹ wo bí ó ṣe ń dáhùn yẹn lóhùn make statement kan yẹn comment dáadáa o ní olórí rẹ̀ TV ó ní àti ìjọ tí òun sì mọ́ farabalẹ̀ wọ̀ day you do manipulation lórí ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù sọ yí pé tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ó wá gbé fọ́tò ìmọ̀ọ́mù wọ́n fọ́tò Fatai Buhari ṣe pé ìmọ̀ọ́mù dakọ̀ rẹ̀ ó ní àtijọ́ náà lẹ́rù rẹ̀ ti bùn ún nígbà tó lè sọ tó lè jó tọ́ gbàgbọ́ lẹ́nu ẹ̀. Tí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ nílé yẹn kọ apology ní tí mo fẹ́ fi fún àwọn oní ilé ìtura yẹn apology èmi ò fẹ́ máa dákọ̀ ilé ìtura yẹn ba ọjà jẹ́ fọ́lọ́jà gbé òwò kalẹ̀. Ẹ má jẹ́ ká fi àbòsí ẹ̀ka fi kàn. Ṣé rìsíptì jáde? Ìtọ̀ náà mo fẹ́ kẹ́ ẹ sòótọ́ ni o. Igun bo ló wà. Mo ń gbọ́ yín. Rìsíptì pé wọ́n lọ bà mọ́tò ìmáàmù jẹ́ àwọn tó gbé jáde. Mo ń gbọ́ yín. Ẹ sà. Mo ń gbọ́ yín ẹ máa sọ àwọn èèyàn pọ̀ lórí line ni mo ń gbọ́ yín mo fẹ́ kẹ́ ẹ pápá ni. Tó gbé rìsíptì yẹn jáde rọ́kù tó pọ̀ wà ń bẹ̀. Okay. Olórí rẹ̀ TV ó wà ń bẹ̀. Okay. P Yusuf ó wà ń bẹ̀. Okay. Abdul Bello ó wà ń bẹ̀. Gbogbo àwọn tí wọ́n lọ bí gbogbo wọn tán gbé rìsíptì yẹn wọ́n lọ bí wọ́n tó mẹ́jọ. Okay. Ẹjọ́ nítorí tọ́lọ́ ibo náà belong sí. Mo ń gbọ́ yín náà. Ẹ sọ ni gbèsè aráyìn bẹ́ẹ̀ ṣe wà yìí. Nígbà tí wọ́n ń gbé prógráàmù yẹn táwọn gan ṣe prógráàmù lórí ọ̀kìn ẹ̀ tán gbé kinní yẹn jáde wáyé tẹ́ ẹ̀ ṣe stọ́ọ̀pù wọn pé kan stọ́ọ̀pù gbogbo tó ń ṣẹlẹ̀. Ṣé mi ni mo rán wọn ṣẹ́ ni? Gbogbo kinní ẹ dúró ẹgbọ́ ẹjẹ sọ. Má ṣe ní kán stop. Before kó tó di pé kinní yìí ṣẹlẹ̀. Kabisara ṣé ó tún post anything lórí ọ̀rọ̀ ọba tí ò dáa. Ṣé ọba ló wá rán wọn ṣẹ́ tó fún wọn bú ọba tí mi ń bè lọ yín nìyẹn? Ẹgbọ́ ẹ lísìn ọ̀rọ̀ yóò fa ariwo kọ̀dẹ̀ fa wàhálà. Ariwo kọ́ ohun mi jẹ́ ká mo lè sọ nìyẹn. Ìtẹ́rẹ́ yìí náà gangan bó ṣe wà yìí. Wọ́n yẹ program lẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà. Tó hàn lórí ìsọ̀rọ̀ sí yín pẹ̀lú program tẹ́ ń sọ yìí. Àfà Yunusa ni imam Mọ́ṣọ́land. So ẹ má fi ọ̀tẹ̀ ẹ má jẹ́ ká fọ́ ọ̀tẹ̀ bọ̀. Ṣé ẹ̀yin bloggers gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ lè sọ ẹ̀yin bloggers lẹ́ ń dá most problem lẹ́ ló gbọ́ṣọ̀. Okay. Tẹ́ ẹ bá ṣe program lórí ọ̀rọ̀ ìmáàmù kò sẹ́nibọ̀ tí ó ṣe program lórí ọ̀rọ̀ ọba náà. Okay. Tí ó ṣe program kẹta ẹ fi program lórí ọ̀rọ̀ àwọn méjèèjì ẹ̀fà àwọn méjèèjì lẹ̀. Bí wọ́n ti ṣẹ́tù ọ̀rọ̀ ọba báwọn yóò ṣe báwọn ṣẹ́tù rẹ̀ bọ̀ ẹ̀yin bloggers lẹ́ ń dá problem lẹ̀ tọ́pọ̀ jù. Ìmáàmù lẹ́ẹ̀ máa takò. Ṣé bàbá jáde àwọn náà takò ọba? So definitely kí ni ẹ̀ ọmọ tún ràn mọ́ra wọn lọ ni kò dẹ̀ ní kò dá. Ṣé ká fi Ògbómọ̀ṣọ́ ní peace? Ògbómọ̀ṣọ́ ó ní ìfọ̀kànbalẹ̀. Tẹ̀ndá problem rẹ̀ tó pọ̀ jù. Ní èsì nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń pè ìmáàmù ní àfà. Ṣé àfà ní oyè tán jẹ? Ṣé pásítọ̀ wà ní ìmáàmù? Kì í sáfà. Àfà ní ebi chief imam ni. Ẹ kú bí àwọn yẹn pọ̀ lórí náà. Hello. Ìmáàmù lẹ́nu ìtakùn. Hello. Hello. Pẹ̀lú táyọ̀ sọ̀rọ̀ sàrúkọ yín blessing pè wá. À ń gbọ́ yín sà, ẹ bá wa ṣe pápá. Ẹ jọ sà, ètí mi fẹ́ dá sí ní program tẹ́ǹsì. Ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ against ìmáàmù yẹn kí ṣe pé fi ọba wọn ni o. Ní gbogbo pírọ́blẹ́mù yìí tẹ́ bá wo àwọn méjì mẹ́rin bí nǹkan kan gba àwọn gáàsì yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n ń promote ọba ni wọ́n sọ̀rọ̀ kankan tó against ìmáàmù. Hello, sí mo communicate pẹ̀lú yín. À ń gbọ́ yín sà. Níjọ́ tí mo ti fún àròsọ fíì tí mo ti fún respect lọ́jọ́ tí wọ́n ṣe program kan ní ìjọ Friday wọ́n sọ pé tí ọba lọ kú kọ́ lọ kú
tó jáde sí wọn gbà yẹn láti correct wọn bí statement yóò dá kẹ́ ẹ sọ sí imam mo ti wò pé ẹni yìí máa ti ń ṣe. wọ́n sọ ọ̀kan ni wáì tí wàhálà wa pọ̀ lórí ọ̀rọ̀ ọba yìí torítọ́ lọ́n táwa fi ń fi ọba wọlé tá à ń fi àpèrè sọ̀hún àwọn dèdèrè míì náà wọ́n gbé ọba ọmọ mi compare imam. ó jọra wọn náà. jọra wọn imam gangan àṣẹ́ẹ̀tì pé ọba gbogbo wa ni. tíjà bá dẹ̀ dé ṣé ká sọ níṣó tọrọ fúnra ara wa tíjà bá dé òǹkálùkù ni ọmọ wa tí ó fi dìfẹ́ǹdì ara rẹ̀. ẹ dákun ẹ kọ́ṣán tó jẹ́ muslim nínú wa muslim tó jẹ́ bloggers yẹn àwọn ni wọ́n ń dá wàhálà alẹ́ gbogbo àwọn mẹ́rin bí nǹkan kan yẹn àwọn kan promote ọba ni wọn ò dá sọ̀rọ̀ ìmáàmù rárá olóríire tv àwọn gbogbo àwọn yẹn tó bá ti wá bú ìmáàmù bó lẹ́sẹ̀ rò pé àwọn ọmọ tó nífẹ̀ẹ́ ìmáàmù náà àwọn ọmọ yẹn náà ò ní jáde kò dẹ̀ sí nǹkan kan tí wọ́n sọ ok for example nsìn this is the first note ọmọ ọ̀rọ̀ bá tìrì dé wọ́n lé ọba náà ẹ dákun tó ń tọ́lọ̀ tí agbẹ́ bá ní mítí tẹ̀ bá ń ṣe ẹjọ́ oyè wọn pé anybody tó bá fẹ́ promote ọba o kó gbé ìmáàmù sẹ́gbẹ́ kan tó bá jẹ́ pé ìmáàmù lọ fẹ́ face squarely kó mọ̀ pé pásítọ̀. ẹ̀rọ àbú ìmáàmù lónìí ẹ kọrí sí palace lọ́lẹ́ lọ́ máa ṣe fídíò ká ní ọgbọ́n yẹn ká ní òòlù wọn tó ń sọ pé torí éèmù wọn dẹ̀ ni kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa o wọ́n fẹ́ àtìfù éèmù ara wọn ni ilé débi wọn lọ ni kí n ṣe pé ìfẹ́ ọba wa ni wọ́n ní. ẹ ṣe gan sa. bọ́ọ̀lù ní jókòó mọ̀ sọ ọba jẹ́ o. àmì ẹ ṣe gan sa. ẹ̀yẹ́ ń lẹ́wà. ètò orúkọ mi ni abdulrahman láti Ògbómọ̀ṣọ́. mo ti gbọ́ yín sà mo ń gbọ́ yín sà ṣẹ́jú méjì mo ń gbọ́ yín. tí mo fẹ́ sọ pẹ̀lú prógrámù yìí tẹ̀sí tọ̀lọ́ ṣe rí ọba ló ní Ògbómọ̀ṣọ́ ọba ló sì ní gbogbo wa ọba ló sì nílẹ̀. ṣẹ́kẹ́tẹ́ mi kàn fẹ́ sọ ní pé ẹjọ́ torí tọ́lọ́ gbogbo ẹ̀yin bloggers ọlọ́pọ̀ yín gangan ẹ̀ ń dá a lot of wàhálà lẹ̀. fi ọba kalẹ̀ máàmù kalẹ̀ ìgbà tó bá yá ọlọ́run á kádàrá ọlọ́run ò fi ojú àṣebi ọlọ́run ò fi hàn. ní ìsìn gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfà gangan ǹjẹ́ ṣé àpò ara yín lẹ̀ ń dùn ní àbẹ́ ẹ̀yin jà fọba ọba ara yín kẹ́ ẹ̀ jà fóun sọ yìí ó ní tálẹ́ǹtì ó ní ọpọlọ ó fèsì dúró kàn wò náà wọ́n mọ̀ tún mọ̀ lọ ẹni tó bá wá láti abroad yóò mọ̀ nǹkan tán ń pè ní lọ. ọ̀pọ̀ yín bloggers ní ìsìn sọ̀rọ̀ kẹ́rí àpọ́nlé lára fẹ́ ǹjẹ́ nínú gbogbo ẹ gbàdúrà kọ́ ọmọ yín gòkè kẹ́ ọmọ yín gòkè kẹ́ gbàdúrà kọ́ ọmọ yín jábọ́. ọlọ́pàá yín àfa ayédáyìn lẹ́kọ̀ọ́ ní pírọ́blẹ́mù kalẹ̀. àlẹ́ kí àwọn fẹ́ jẹ ìmọ̀ọ́mù ṣé bọ́pọ̀lọpọ̀ yín pọ̀ sí lẹ́yìn fún ìmọ̀ọ́mù tọ́lé àti. kẹ́ wá dín ìsìn ẹ wá lọ sábọ́ba ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè mú ìmọ̀ọ́mù mọ́ ẹ wá lọ sábọ́ba. ìmọ̀ọ́mù ní ti tiẹ̀ ìmọ̀ọ́mù ní ti tiẹ̀ níbi ká sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ẹ stop àti máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ máa pe ọmọ tọ́lẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ tẹ́yìn sí program gẹ́gẹ́ fídíò yín kí èsẹ̀ kan tí èsẹ̀ méjì mo wọ́n bẹ̀ sí ń bá mọ́mù sọ̀rọ̀ ta ni wọ́n bù fáǹsì rẹ̀ tí ò ní sọ̀rọ̀. so fáǹsì mọ́mù ní fáǹsì tí ò ní sọ̀rọ̀ náà. fáǹsì mọ́mù ní àbí. wọ́n yín gẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ sí wàhálà problem kan ní. ṣé fáǹsì mọ́mù ní yín àbí fáǹsì ọlọ́run. let everybody face your own problem. ẹ fèsì ara sí yẹn mo ti gbọ́ yín sà mo ti gbọ́ yín. gbogbo yín pátápátá ẹ lọ ṣe sùúrù. mo ti gbọ́ yín sà. wọ́n má sọ. tá à ń ṣe láti gbà yìí ẹjá lọ sí nítorí ọlọ́run kẹjẹ́ kí àlàáfíà ojú nílé Ògbómọ̀ṣọ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí kò sẹ́ni tó pè wọ́n lẹ́gbẹ́ wọn ò dẹ̀ jọ ṣe competition bàbá gbogbo ìlú ni kábíyèsí wa jẹ́ ìmọ̀mù yẹn òun ló jẹ́ kó kìkì ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n á tàn sí kò sábúrú tó ń ṣe ẹ̀yin ní kẹ́hìnsì ní agbẹjà yìí tẹ̀yìn ń dálẹ̀ lórí wàhálà tó pọ̀ Kabisara gẹ́gẹ́ bí àfẹ́
àfa yìí. ẹ lọ kìlọ̀ fún Kabisara ṣe gbọ́ ẹ lọ kìlọ̀ fún Kabisara contribution ni ìmáàmù tàfà àtọ́lá s'Ògbómọ̀ṣọ́ wọn ti jẹ ẹ kàn fún wa mẹ́ta gbogbo Ògbómọ̀ṣọ́ náà ni àbí méjì ọ̀tán ẹ ti dáhùn náà nu ẹ mọ̀ wùlẹ̀ dáhùn láàmú ẹ ṣeun sà. ẹ ṣeun wàhálà Ògbómọ̀ṣọ́ bó ṣe rí lásìkò. ta. ilé àlùwàlá. ilé àlùwàlá ok. dá. ẹtì. wọ́n wá wo àwọn ismet tí wọ́n ń lò ní mọ́sálásí tó fi ń jọ́sìn fọ́lọ̀. ìlú àlùwàlá yẹn òótọ́ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bá wọn ká mọ́ sàbò sí wàhálà kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbà tí àfa àtọ́lé adé ni wọ́n sílé àlùwàlá. èmi ò léwọ́ bẹ̀tọ̀ bí pé pèsè mi ò léwọ́ bẹ̀tọ̀ mo máa ra tọ̀ tà dání kí n tó wọ mọ́sálásí sàlọ́lá mi dání ni. káyì wọ́n ní ìsìn nǹkan ẹ tí mo bẹ̀ dáadáa. bẹ̀sẹ̀ àlùwàlá tí mo wọ bẹ̀tọ̀. ó di mẹ́ni alhamdulilayi ẹ̀rọ rọ̀ sọ á dáa fún yín ó di mẹ́ni ẹ máa ń dé o ẹ̀yin tẹ́lẹ̀ àfa àtọ́lé òsè kankan àwọn tí wọ́n jẹ́ yẹn wọ́n jẹ́ lóòótọ́ àwọn èébú wọn èsì ṣe pé wọ́n sọ fáàkì ni yóò ẹ̀sùn rere wàláì mọ̀ ń gbádùn yín pọ̀ ó pé ọ̀kan ẹ̀ka sọ ọ̀kan sí kí n yọ̀ǹda yín sà. àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń jọ́sìn fún lọ́hùn ká bá ń kírun gbà mí a máa ti sọ láti lọ́wọ́ iná kan jẹ́nẹ́tọ̀ lọ. tí ó kàn kú sépo ni àbí ṣéjẹ́ náà ni ọ̀dà àbí wọn àrówó repo. ìṣẹ̀lẹ̀ dáa tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ torí mi ìmọ̀ àwọn elétò tó wà ní ẹgbàá yẹn. òkè nígbà kan àbí ẹ kàn ní pé àmọ̀ nǹkan tẹ́tọ́ wà kú kò ní sẹ́ni tí ó ṣe bọ̀ nísìnyí kọ́ bá ìyàtọ̀ ti bá. báyìí ní fìtẹ́ máa parí òun gbogbo everything ó wà nǹkan. ẹ wò kí ló kọ yín sà. bí ètò làwà ni ìjọba kọ̀ pé. ń tẹ́ ẹ sọ ẹ máa gbọ́dọ̀ tẹ́ sọ dáa ẹ kẹ́ dáa.